inú wa dùn láti rí yín, inú wa dùn láti pé bẹ́ẹ̀ ṣe wà láàrin wa. We appreciate you. Nítorí àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ wá nígbà for the first time, I believe pé lára yín ẹ̀ nígbà ìgbà ibi tí a wà yìí là ń pè ní Ìjàmídó Children's Home. Ẹni tó dá ibi báyìí sílẹ̀ orúkọ wọn ni late Chief Mrs. Irene Virginia Willoughby. Wọn kì í ṣe Nigerian. Àwọn jẹ́ ọmọ àwọn tó gbé Christianity wá sí Nigeria, Mr. and Mrs. Liverpool, and she was just 9 years old nígbà tí wọ́n dé Nigeria. Àwọn ni the first head girl Queen's College Lagos, and then she was a midwife. Àwọn tó máa ń gbẹ̀bí, tó máa ń tọ́jú èèyàn. So ní ayé ìgbà yẹn àwọn Ọ̀tà district council la ní kò tí sí local government, so wọ́n pè wọ́n pé kó wá dá maternity center tí a ṣe ń lòdì sí. Màmá ló bẹ̀rẹ̀, màmá ló dá sílẹ̀. Àsìkò gbà yẹn màmá ní gbé cottage yẹn. So ní ọdún 1958 Ọlọ́run bá yanu fún wọn ní, ó pè wọ́n, ó fi ràn wọ́n pé kí wọ́n máa tọ́jú àwọn ọmọ tí we call them underprivileged children, àwọn ọmọ tí kò tó fún, àwọn ọmọ tí wọ́n gbé sọnù, àwọn ilé tí ìyá wọn kún gbàtọ̀ bí wọn ni, àbí gbà tí ìyá àti bàbá tí wọ́n túká tí kò sẹ́ni tó máa tọ́jú wọn, àbí àwọn ọmọ tí wọ́n níyà wọ́n ní bàbá bọ̀ agbára ò tó láti tọ́jú. Àwọn categories àwọn ọmọ tí màmá ń tọ́jú nìyí. Ṣùgbọ́n ẹni tá a fi bẹ̀rẹ̀ ilé iṣẹ́ yìí gangan, àwọn ni chief executive officer ilé iṣẹ́ yìí sí. Orúkọ wọn ni Dr. Mrs. Victoria Obakoya. A gbé wọn fún màmá lọ́mọ ọjọ́ mẹ́ta ní ọdún 1958. So ìgbà yẹn cottage ni màmá ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn. Lẹ́yìn tí àwọn dé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wọlé. Màmá ní early 70s ni màmá retire ní cottage, lọ́dún retire lẹ́nu iṣẹ́. So wọ́n gbalé sábẹ́ bí ibẹ̀ la wà. Ọdún náà ẹ mọ̀ pé èèyàn tí ó ṣiṣẹ́ mọ́ kò sí iye owó tó máa fún bí pension. So màmá ní láti máa rìn káàkiri láti máa wá àwọn èèyàn tó mọ̀ pé ó jẹ́ bí èèyàn. Irú ọba Olúlòpọ̀ fi lóko sí. Wọ́n lọ bá wọn náà gbà yẹn. Ayé ìgbà ọba Títí Dàda, wọ́n lọ bá ọba Títí Dàda. So ibi tí wọ́n ti ń bá ọba Títí Dàda sọ̀rọ̀ ní pálásì wọn, ibẹ̀ ni Dr. Ṣọ́bànjọ tó bá pọ́tà lẹ́gbé. Àwọn ni wọ́n ní ọ̀nà specialist hospital. It was the palace ṣiṣẹ́ àwọn náà ń tọ́jú ọba àgbà yẹn. Wọ́n wá gbọ́ nǹkan tí màmá bá bá ọba sọ. Àwọn wá padà lọ bá Rotary Club, cause member Rotary Club ni wọ́n. Gbàtọ́ wá sọ fún àwọn Rotary Club, wọ́n wá sí ibi tí a gbé ní abẹ́bí ìgbà yẹn. Wọ́n rí ibẹ̀ àwọn onídọ̀tí kọ̀ọ̀kan báwọn lọ ṣe máa ń pe gbogbo àwọn ọmọ gbà yẹn. So wọ́n wá wò wípé yàtọ̀ sí káwọn kọ̀ọ̀kan oúnjẹ wá. Àwọn ìṣòro tó ń dojúkọ màmá yìí ó ń ṣe lápọ̀ fún lẹ́jà, a gbọ́dọ̀ kọ́ bọ́ ṣe ń pẹja ni. So wọ́n wá lò láàrin àwọn, wọ́n wá lọ bá local government, wọ́n béèrè fún ilẹ̀ yìí, local government ló fún wa nílẹ̀ yìí. Àwọn náà kọ́ building yìí, Rotary Club, àwọn náà kọ́ building yìí. So ní 1990, April 1990 ni a kó wá síbí. Ó tó ní báwọn ọmọ yìí máa fún yín ní presentation, màá fẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ sá. Ẹ ṣe gan orúkọ tèmi ní Adétutù ẹ̀rọ mọ́sẹ́lẹ̀ ẹ káàbọ̀ sá. APF adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún oore ọ̀fẹ́ tí ó fún gbogbo wa láti wà nílé rẹ̀. Gbogbo àwa ẹgbẹ́ APF Ancestral Pride Foundation tí a wà fún gbígbé àṣà ilẹ̀ wa ní àwùjọ, adúpẹ́ fún irú ẹ̀mí tí Ọlọ́run Olódùmarè tó jogún fún wa. Mo lè fi pé pé Ọlọ́run Olódùmarè ohun tí a ń ṣe Ọlọ́run Olódùmarè á bá wa fi èrè sí, nítorí Olódùmarè nìkan lọ́ba tó ń sọ̀yàn lẹ́sàn-án. Àtònígbàgbọ́, àtònímàlè, àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀, Olódùmarè kan náà òun là ń ṣe kíni, òun ni à ń ké pè. A lè ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ olùdarí ilé yìí wípé ìgbà tí a kọ lẹ́tà wá wípé a fẹ́ wá kí àwọn ọmọ yìí láti wá fún wọn ní ẹ̀bùn. A kọ lẹ́tà wá pé a fẹ́ fún àwọn ọmọ yìí ní ẹ̀bùn, pé ẹ tẹ́wọ́ gbà á, ẹ jẹ́ fún wa ní ọjọ́. A
àkọ́kọ́ inú mi dùn lọ́pọ̀lọpọ̀, inú mi dùn gan. Mo lè dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi nítorí pé àwọn nǹkan yìí ọwọ́ ẹ̀ mo ti kọ́, mo jogún ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni, it's in the blood. Mo wá dúpẹ́ pé ọjọ́ ìlú tún ṣojú mi because today happen to be my birthday, November 19. So mo ṣe ní wòlé pé gbogbo àwọn táwọn àmì báyìí àdàgbà àdógbò. Ẹ̀yin ọmọ tí a wá bá náà Ọlọ́run Olódùmarè akẹ́kẹ́ dàgbà ẹ̀dógbò. Ọlọ́run Olódùmarè á jẹ́ kí ẹ̀yin náà kẹ́ dé ipò gíga. Tó bá yẹ ẹ̀yin náà ní oore ọ̀fẹ́ láti lè máa ṣe fún àwọn èèyàn bó ṣe máa rí nìyẹn. So inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Kò sí oyè ọ̀rọ̀ tí a fẹ́ sọ bí kò ṣe wípé ọpẹ́ náà la máa ṣe kí ni, ọpẹ́ náà la máa dá. So Ọlọ́run Olódùmarè á gba ọpẹ́ wa tó. So ilé ìkò ní dáwọ́rọ́. Àwọn ohun tí ẹ máa fi tọ́ wọn Olódùmarè á ṣe fún yín bó ṣe máa rí nìyẹn o. APM. No, it's an abrupt thing. But at least it's a gesture from me to show that I'm happy to felicitate with the birthday boy. I'm happy to felicitate with the children of the home. I want to thank all ABF members who have been on this entourage. I want to thank you for leaving one or two things, talk activities, mosque activities, for us to be on the entourage of Olu Dr. Ifa. I want to wish you abundance, grace, more a long life and prosperity. So my Thank you, sir. Sir, the birthday man, the birthday daddy, the birthday uncle, step forward for your celebrant dance.
International Pride Foundation represents to you Yamido all the gift items and some money in the envelope. Thank you.